bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká máa bá wọn sọ kí wọ́n má ṣe wà ìbàjẹ́ mọ́ ẹ jẹ́ ká máa bá wọn sọ kí wọ́n má ṣe wà kò tọ́ torí pé pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ó ti wà ń ta báyìí torí àlàáfíà ni pé tó ẹ̀jẹ̀ adẹ́kun wà bàjẹ́ gbogbo tó bá lè dá wọ́wọ́ sílẹ̀ mẹ́jà fọwọ́ ara wa fa wàhálà fúnra wa mẹ́jà fọwọ́ ara wa fa fìtínátì fúnra wa la fi ń kíyìn tá a fi ń wọlé láàárọ̀ yìí lórí àkọ́tún ètò ládùúgbò mi àdúgbò tiyín àdúgbò tiwa kí ló ń lọ ńbẹ̀ ni mo fi ń kíyìn lórí yìí pé ẹ káàárọ̀ sa ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ní gbogbo ibi jẹ́ ti ń gbọ́ mi nílé lóko àti ní ẹ̀yìn odi ẹ mà káàárọ̀ o a kú ojúmọ́ rẹ o tó láàárọ̀ yìí ètò tó gún orí àtẹ ó náà ní ládùúgbò mi kí máa dúpẹ́ lọ́wọ́ MC Bami ọmọ Ìgbò tó ń pòwe Yorùbá kí máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bákan náà kí máa dúpẹ́ lọ́wọ́ Sodiq Akínbólú tó jẹ́ kẹ́ máa wò mí ní live and direct lórí Tungba FM live Tungba FM live ẹ lọ kílíkì síbẹ̀ kẹ́ máa wo àwọn ìṣe wa lọ́lọ́kọ̀ọ́jọ̀kan bí ètò wa lọ́lọ́kọ̀ọ́jọ̀kan bí Tungba FM live tó bá ṣe é ṣe náà ẹ tún lè dọ́dọ̀ sí mi náà Ayobami Akinrinade Facebook mi nìyẹn Ayobami Akinrinade @yahoo.com ẹ lọ wò ń bẹ ẹ rí mi ń bẹ dáadáa tó ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Like to see the children. You like to see the children. You like to see the children. You like to see them die, brother. You like to see the children. tó láàárọ̀ ibà ṣe máa rìn lóòrọ̀ ìlílé yìí torí pé ibi tá à ń fẹ́ yà ó pọ̀ láàárọ̀ yìí ibi tá à ń lọ náà jìnnà ibi tí mo dẹ̀ fẹ́ yà náà ìyẹn náà pọ̀ ẹ jẹ́ kọ́kọ́ ṣe báyìí láàárọ̀ yìí ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a fẹ́ travel a fẹ́ lọ sílùú òkè a fẹ́ lọ sílùú ìsàlẹ̀ a fẹ́ lọ rá àwọn ẹbí wa àti àwọn ará wa ẹ jẹ́ ká ṣe kinní kan ẹ jẹ́ ká lọ wọ mọ́tò nínú gáràjì mọ́tò tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ wọnú gáràjì tí wọn ò bá ti fún níwèé pélébé tẹ́ wọ́n ń fún yẹn pé ẹ kọ́lùkọ́ yín síbẹ̀ ẹ ti mọ̀ pé mọ́tò yẹn yá wá ni o kẹ́ ẹ ti mọ̀ pé mọ́tò yẹn kí mọ̀ pé yá wá sọ́ọ́lẹ̀ náà ni tẹ́ bá wọ mọ́tò nínú gáràjì kan tí wọn ò bẹ́ẹ̀ rúkọ yín kí lórúkọ yín kí wọ́n náà kọ́lùkọ́ ẹ sílẹ̀ kọ́ fún nọ́mbà sílẹ̀ next of kin rẹ kò kọ́lẹ̀ tí ò bá ti sírú ẹ̀ ń bẹ̀ mọ̀ pé yá wá ni o torí pé ní gbogbo àsìkò yìí pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún báyìí àwọn mọ́tò kan wà àwọn ò ní èrò tí wọ́n ń gbà ní tiwọn lẹ́yìn pé tí wọ́n fi ṣòwò tí wọ́n digunjalè lọ́ba tí wọ́n lọ èyí táwọn máa ń dúró dè ní tiwọn onílé torí bí èyí à ń rọ̀ wá lórí ètò ládùúgbò mi láàárọ̀ yìí èmi ambassador Ayobami Akinrinade mo ń rọ̀ yín láàárọ̀ yìí wípé ẹ jọ̀wọ́ gbogbo ẹni tó fẹ́ lọ sílùú ìhòòdì kejì ẹ jẹ́ ká lọ mọ́ wọ mọ́tò nínú gáràjì ó ṣe kókó ó ṣe pàtàkì o ìyẹn kan ọlọ́run púpọ̀ bákan náà lórí ọ̀rọ̀ kánífà ládùúgbò tiyín ṣẹ́yìn náà ti approve ẹ̀ baálẹ̀ kárọ́lé ẹ ti approve ẹ̀ ẹ̀yin street chairman ẹ̀yin landlord landlady ṣẹ́yìn náà ti approve ẹ̀ pé kí wọ́n ṣe kánífà ní street yín wọ́n tún ti ń gbégi dáná káàkiri báyìí o wọ́n ń gbégi dáná káàkiri báyìí pé wọ́n ń gbowó kánífà bẹ́ẹ̀ yóò bá tó ọkọ ìyàwó ṣe ṣé ìmọ̀ ń gbéyàwó tipátipá ni bẹ́ẹ̀ bá tó bá bọ́ ọmọ ṣe kó mọ̀ pọ̀ lọ́ọ̀lẹ̀ náà nígbà tí a bá ń gbé gidi náà tẹ́lẹ̀ pé káwọn yẹn máa fún lówó kánífà ẹ̀ẹ́rì ẹlòmínú àwọn tó ń gbowó ọ̀nà báyìí ojú àti ọ̀gẹ̀dẹ̀ báyìí kalẹ̀ ni ó ti mú mu kú mu ó ti mú wèrè ẹ̀ yó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ẹ̀jọ̀ nítorí Ọlọ́run mò ń bọ̀ náà ó torí pé èmi fẹ́ dé Tungba tá à ń pè ní efisi market mo ń padà bọ̀. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ká ṣèlérí ká múṣẹ́ ti di ohun tá a mọ gómìnà Babájídé Sanwó-Olú mọ́ báyìí bẹ́ẹ̀ bá gbàgbé ó ṣèlérí pé òun yóò lo ẹ̀ka eré ìdárayá bí ohun èlò ìrónilágbára fáwọn àkàndá ẹ̀dá tó ń fìpínlẹ̀ yìí ṣe bùgbé ìlérí ọ̀hún ni gómìnà ti wá múṣẹ báyìí o ìyẹn bó ṣe gborí ẹsẹ̀ Lagos State Office for Disability Affairs LASODA ní ìsọwọ́pọ̀ pẹ̀lú Lagos State Sport Commission ṣe àgbékalẹ̀ ètò eré ìdárayá kan tí wọ́n pè ní Ability Games ayẹyẹ eré ìdárayá lọ́kan òjọ̀kan nípele ní Ability Games yìí tí wọ́n gbé kalẹ̀ láti mọ rírì àwọn àkàndá ẹ̀dá ìpínlẹ̀ Èkó àwọn àkàndá ẹ̀dá yóò fi gagbága nínú àwọn ìdíje bíi wheelchair racing blind football cycling table tennis àtàwọn eré ìdárayá yòókù ẹ jẹ́ ṣàwárí àwọn àkàndá ẹ̀dá wa tọ́lọ́run ọba fẹ̀bùn eré ìdárayá dá lọ́lá látọ̀
ọ̀run ká sì mọ rírì wọn torí pé bẹ́ẹ̀ yóò ṣe ìmí à ṣe ọjọ́ 29 oṣù December tá a wà yìí láyẹyẹ eré ìdárayá ọ̀hún á wáyé ní pápá ìṣeré ńlá Teslim Balógun ẹ rí i pé ẹ débẹ̀ kájọ yẹ wọn sí Sanwó-Olú ṣèlérí ó sì múlérí ọ̀hún ṣẹ ìgbéga ìpínlẹ̀ Èkó ajúmọ̀ṣẹ́ ni o. ẹ káàbọ̀ padà jàre láti ẹ̀ka ìpolówó ọjà wa wọ́n ní ẹni tó bá a lọ náà ló bá kú mò ń sọ̀rọ̀ lórí carnival lọ́wọ́ ẹ jọ ẹyin bàbá ẹ̀yin mọ̀mọ́ ńlé kílẹ̀ ń wò landlord landlady chairman street chairman àdúgbò kílẹ̀ ń wò ẹ̀yin CDA kílẹ̀ ń wò CDC kílẹ̀ ń wò ẹ mọ́ gbà wọ́n mọ́ wọ̀nyí láàyè láti ṣe carnival kankan ẹ mọ́ gbà wọ́n láàyè fún carnival àwa ń polongo tiwa ń bí à ń palan tiwa ń bí wípé ètò máa ń tẹ̀yìn carnival jáde lọ́pọ̀lọpọ̀ ọgbà bí gòbí àdá kí wọ́n tó máa cascos ló sábà máa ń gbẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ mójútó àdúgbò yín lọ́rọ̀ carnival ẹ mójútó àdúgbò yín kò yẹ kó máa wáyé àwọn ọmọ tẹ́lẹ̀ ń gbégi dínà yìí náà tẹ ẹ bá rí wọn náà ẹ mọ àti ẹ ti ṣe fún ọ ní nǹkan gan yìí kó mọ̀ wípé kí ni ẹ bá fáwọn ilé ìgan lówó sí náà kí náà fẹ́ fowó yẹn gan ṣe ìmukúmu náà ni wọ́n á tún lọ́ọ́ fi mu ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá àwọn ọmọ wọ̀nyí ẹ bà wọ́n níwọ̀ ẹ jẹ́ kọ́rọ̀ carnival ló ń carnival ẹ jẹ́ kó stop ṣe bẹ́ẹ̀ o àwa ń rọ̀ yẹn ni o lórí ètò yìí torí pé tó bá yá kẹ́mi sọ pé wọn ò bá wa dá sí àti ń dá sí báyìí a lè ti ń kìlọ̀ à ń kìlọ̀ fún yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí yẹn náà kó wà bẹ́ẹ̀ ẹ má jà gbàgbé ọyẹ́ ti wọlé o inú ẹ̀rọ pọ́nbélé la wà yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́gbẹ́ ńgbà tẹ́ bá tajà tán lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ iwájú ṣọ́ọ̀bù yín lẹ ti máa ń sunlẹ̀ èmi tó ń kì í nílọ ni mo tún jáde sí ní o tó yẹ pé iwájú ṣọ́ọ̀bù lẹ́yìn tí máa ń sun ilẹ̀ tí gbogbo pálí bisikíìtì pálí tọ̀hún pálí tibí tó yẹ pé orí kìíní ẹ ti máa nígbà tí ilẹ̀ bá mọ́ tàbí tó bá ti lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ ẹ bá níwájú ṣọ́ọ̀bù yín tó lẹ́bàá máa dà fẹ́ ẹ̀ ń dáná sun níwájú ṣọ́ọ̀bù ẹni ojú òróró rí ní fọmọrogún ẹ̀ fọ́kọ ẹni tó jí òróró rí ni máa ń fi ọmọrogún ẹ̀ fọ́kọ ẹ̀yẹ máa wó níwájú ṣọ́ọ̀bù tó ti ń dáná yìí wọ́n á tó wá títí dáadáa bó bá tó wá sọ̀rọ̀ wọ́n á mọ̀ ní pé wọ́n ti wọ́n mi sí pé káyọ̀dì ẹjọ́ nítorí Ọlọ́run àní dáná o gbogbo ẹni tó bá ti ń dáná lẹ́gbẹ̀ẹ́gbẹ́ títì ìdọ̀tí ṣọ́ọ̀bù ní pépà páálí bisikíìtì ìwé àlòkù ẹ wá kó gbogbo ẹjọ́ síwájú ṣọ́ọ̀bù yín ẹ̀ ń dáná sún lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run àwa kì í nílò ni o a kì í nílò ni o tó bá wù yín ẹ lè gbọ́ ẹ sọ pé tó bá kọjú sí kẹta tó bá kọ̀yìn sí kẹta tó bá ti kẹyìn nìkan ẹ tèrò àlàyé pa lórí ẹ mo sọ fún mi pé ẹ lè pàdé mi lórí Facebook live wa Tungba FM live ẹ lè pàdé mi bẹ ọ lórí Ayobami @yahoo.com ẹ lè pàdé mi náà lórí ẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àsìkò bá wà láti máa gba ìpè wọlé ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa ẹjọ́ nítorí Ọlọ́run àti mo bá ṣe máa ń ṣe lórí ètò yìí tẹ́ bá ti pè wọlé àwọn pé ládùúgbò mi àwọn sọ kó bàjẹ́ tì tó bá yẹ pé yín náà lẹ́bàá sọ pé ládùúgbò mi àwa náà dà yín ló ń bí tó bá yẹ pé àwa lábàá sọ pé ládùúgbò mi yín sọ pé ó bàjẹ́ tì ẹjọ́ ẹ jẹ́ ká ṣe bá ṣe máa ń ṣe tẹ́ bá yẹ ti pè wá wọlé ẹ kúò nídìí ẹ̀rọ yín ẹ kúò mbẹ ẹ sún sẹ́yìn dáadáa ká lè gbọ́ra wa loud and clear ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè wá sí òǹlẹ̀lẹ̀ ṣùgbọ́n kí n tó ṣe máa ẹ jẹ́ kí n dókè lọ́nà. Children, you like to see the children. You like to see them die, brother. You like to see the children. You like to see the children. Do you like to see the children? You like to see them die. Òǹlẹ̀lẹ̀ 08056131009 08056131009 tàbí 08113051009 08113051009 tàbí lórí WhatsApp line wa 09153259156 09153259156
08053. ìlú karùn-ún ládùúgbò mi. ó bàjẹ́ tì. kò ní bàjẹ́ fún yín. orúkọ tèmi ni adékangọ láti ta olúwo. adékangọ láti ta olúwo. báwo làdúgbò yín o. àdúgbò wa wà pa bàbá, kò ní bàjẹ́ fún yín. bàbá ṣe rí nǹkan kan tó tẹ̀lé ládùúgbò mi ní àná ṣe ní ìtàlúwo. àwọn kan wọ́n wá láti ọ̀nà àwọn wá láti local government. gbogbo àwọn tí wọ́n ń tajà ní abẹ́pẹ́ tó ń tajà ní orí fíìmù tó ń tajà lẹ́gbẹ̀ẹ́ títì, gbogbo wọn náà bẹ̀rẹ̀ sí ní gba owó lọ́wọ́ wọn. tóbi pé èmi kàn dúró mò ń wò wọ́n, tóbi pé wọ́n ń bẹ̀bẹ̀ oní 10,000 oní 5,000 oní 6,000 fi ń bẹ̀ wọ́n. oní 2,000. wọ́n á súnmọ́ wọn, wọ́n á ní láti bo ni wọ́n ti wá pé ilé èèyàn wọn ni wọ́n jẹ́. wọ́n sọ fún wa pé láti local government. ní láti local government kí ni àwọn nǹkan tó náà ṣe pàápàá? ṣé wọ́n exception ni àbí kí ló ṣẹlẹ̀? wọ́n sàn sọ pé wọ́n rí bí ìrẹ́ni dámi lóhùn dáadáa. ìrẹ́ kó níbẹ̀ kí ni mùdùmùdù ìjọba táwọn abẹ́rẹ́ rí jẹ ní ìlú ìtàlù? kò sí primary school, kò sí secondary school, kò sí ilé ìwòsàn. ọkàn wa kọ́ni wa kọ́ni ń gbowó lọ́wọ́ wa. ìrẹ́ kó níbẹ̀ o. àwọn àgbẹ̀ ìjọba nǹkan tó bá tọ́kọ̀ wà náà nínú ìtàlù adékangọ. gbogbo ìjẹ́ ni ẹ̀ bàbá mú gbọ́ ìgbà. ẹ ní pé wọ́n sọ pé láti council àwọn ti wá. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ṣé ìwé ìdánimọ̀ wà lọ́wọ́ wọn? bẹ́ẹ̀ni. ìwé ìdánimọ̀ wà lọ́wọ́ wọn pé council ni wọ́n ti wá. mi èrò bẹ́ẹ̀ nítorí tó bá yẹ pé bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa gbà láti san owó àwọn tó ní kọ́ sun ẹ̀. níṣẹ́ ni àwọn ọlọ́jà yẹn náà bẹ̀ wọ́n. ṣe náà bẹ̀ wọ́n náà fowó ńlá bẹ̀ wọ́n bọ́ torí pé èmi pẹ̀lú mọ ipò tí mo wà mí ìgbẹ́ bá wọn sọ̀rọ̀. kí ni wọ́n sọ ẹ má bínú o, kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ kí wọ́n tó wá bẹ̀kẹ́ tó máa gbowó lọ́wọ́ wọn táwọn ọlọ́jà náà fi ń bẹ̀ wọ́n? ṣé àwọn ọlọ́jà yẹn àwọn náà ti wọ́n ní ẹ̀sùn àwọn wọ́n fẹ̀sùn kan ní. wọ́n ní pé wọ́n ti máa ń wá lọ́dọọdún nìyẹn láti wá gba owó. ìbò táwọn ò bá ti rí wọ́n ní owó local government kan bí nǹkan tó táwọn ò bá dẹ̀ ti san owó yẹn pé wọ́n máa ń gba owó ńlá náà máa ń gbà wọ́n máa ń bẹ̀ wọ́n ni. ìbẹ̀rẹ̀ kó rí bẹ́ẹ̀. tó nítorí mo mọ̀ pé ìta olúwo ń bẹ̀ yẹn under Ìkòròdú North local government ló wà under Ìkòròdú North local government. àwọn ó ṣèwádìí àwọn ó lọ ṣèwádìí à ṣèwádìí wa ẹ ṣe gan ẹ ṣe ó dàbọ̀ a lọ ṣèwádìí wa Ìkòròdú North local government. wọ́n ní àwọn kan wá wọ́n sọ pé láti council àwọn ti wá. sẹ́yìn lè rán wọn chairman wa ṣé ẹ̀yin lè rán wọn pé kí wọ́n wá? tó bá yẹ pé ẹ̀yin kọ́ lè bá rán wọn kí wọ́n wá ẹ sọ fún wọn bí a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ dá wọn lọ́wọ́ kọ́ o, ẹ dá wọn lọ́wọ́ kọ́. àti pé ẹ̀yin ìyálọ́jà àbálọ́jà náà tẹ́ ẹ wà níta olúwo ẹ ní pé bóyá wọ́n ní pé ẹ sanwó káńsù ìwọ̀nba tó bá yẹ kẹ́ ẹ san fún ìjọba ẹ san. ó bàjẹ́ tì. àlàáfíà ṣe é pọ̀ ju. ọdún ayọ̀ la ṣe sà. àmìlà orúkọ yín tèmi ní apọ́sítélì ẹ̀jẹ̀kọ̀ láti orí omuyọ. àpọ́sù ọ̀tẹ̀bọ̀ ẹ káàárọ̀ sà. báwo làdúgbò yín o? òrèbètè àpọ́sù ọ̀tẹ̀bọ̀ tó bá ṣe ṣe ẹ pè wá padà orí ọ̀fẹ́ máa wà fún láti wọlé padà ẹ pè wá padà. ẹ̀yin ẹ ṣe òṣìṣẹ́ káńsù àwọn kan náà ń bẹ ń bẹ yẹn tipátipá náà fi máa lé mọ́tò mú mo sì ń bọ̀ sórí ẹ jẹ́ kí n gbà pé wọlé. hello. ládùúgbò mi. ó bàjẹ́ tì. orúkọ mi ni Latif Agbájé láti Ìbèdè Ìfàkalẹ̀. Ìbèdè Ìfàkalẹ̀ Agbájé àbí. bẹ́ẹ̀ ni Latif. láti Ìfàkalẹ̀. bẹ́ẹ̀ ni. báwo làdúgbò yín ṣe rí láàárọ̀ yìí? àdúgbò wa ó ṣe kí ó da díẹ̀ ṣùgbọ́n eruku ní àdúgbò ọ̀dẹ̀ dá. àdúgbò bẹ́ẹ̀ ni láti odò kékeré wá sí inú. ẹ̀bùn tí wọ́n fún wa ní Kòròdú nìyẹn eruku yẹn ẹ̀bùn wa ni. onú Ogun State ni. Ogun State ni. ẹ̀bùn ni à ń gbọ́ yín. bẹ́ẹ̀ a nídìí ìrànlọ́wọ́ ọkùnrin gómìnà wa ní gílọ́pọ̀ Ogun State pé kọ́tù àìkọ́ bá wa gírèdì ọ̀nà ọ̀dà níná gbogbo ẹ̀ náà ló bá wa bíkúnlẹ̀ bí àrọ̀ sà. kò síná kò sómi kò sójú ọ̀nà bí ní agbègbè Ìfàkalẹ̀. bẹ́ẹ̀ ni méjì. ìjọba náà ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ògo Ọlọ́run wọ́n wá nǹkan ṣe sí ìjọba gbogbo àwọn ènìyàn ó dàbọ̀ ní Ìfàkalẹ̀ àti ẹ̀dùgbẹ́ pé wọ́n sọ pé bóyá wọ́n tún ń jálẹ̀kùn wọn ń ṣe kí ní báyìí ọ̀nà náà ń complain lé lórí wọ́n ní àwọn kan ń bẹ ní sáde odò ńlá odò kékeré nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ jáde lọ́sàn-án gan tí wọ́n ní owó wá dà wọ́n á mọ ìyàsọ́ bù káàkiri ọwọ́ pálábá yín máa ṣègi ẹgbà bẹ́ẹ̀ o
ọ̀pọ̀lọpọ̀ yín ó máa ṣégi torí ìjọba wà ọ́ uselo government wọ́n máa wá tó tẹ̀ láìpẹ́ ládùúgbò mi. ọba jẹ́ tí. ta ló ń pè mí bó lẹ́ ti ń pè. ẹ káàárọ̀ arábìnrin orí tó kẹ́ ló ń pè o. orí tó kẹ́ láti Ajégúnlẹ̀ tó lúwo. orí tó kẹ́. ẹ bẹ́ẹ̀ ni láti Ajégúnlẹ̀ tó lúwo. mo ń gbọ́ yín. ẹ pọ̀ ọdún o. àwa lè ẹni wọ́n ṣọ̀pẹ́ o. àmì ọlọ́run. ọdún tuntun tí ń bọ̀ bọ̀ aláyàbọ̀ aláyè o. àmín. àdúgbò tí wàá dá o. àdúgbò wa dá. tọ ẹ ṣe gan ni. àwọn tí Ajégúnlẹ̀ Ìtalúwẹ̀ náà àwọn náà wọ́n ń pariwo wọ́n ń sọ pé kíjọba kí wọ́n tiẹ̀ jọ láti Ìtalúwẹ̀ Démùtì kẹwàá báwọn gírèdì ẹ̀bẹ̀ làwọn ń bẹ̀ o ojoojúmọ́ ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ àtẹ̀jíṣẹ́ gan ò ló ń kà àtúkà àtẹ̀jíṣẹ́ láìpẹ́ yìí. hello ládùúgbò mi. ó bàjẹ́ tí. orúkọ yín bolẹ̀ ti ń pè. Afáàníyàn ló ń sọ̀rọ̀ láti Gbágá Ògìjó. Afáàníyàn. bẹ́ẹ̀ ni bàbá mi wá kú ọdún náà láti. àmì ọlọ́run. oyin ò ní alágbára ọlọ́run. àmì o. nítòsọ ládùúgbò tiwa ni pé kò sọ́nà kò sí náà. à ń sọ fún wọn tá a bá ń sọ náà ni pé ọ̀nà tó bá bá dúró ní ìpè gbogbo múlẹ́rú wáyẹn gbogbo ọ̀nà ẹ̀ pèsè pèsè yànmọ̀yànmọ́ ló máa ń rí láti gbẹ́gà dé fákalẹ̀ dé sùkúù òde kò sọ́nà ara fún wa kọ́lọ́ náà kó sàánú fún wa. tàǹsọ́mà kan là ń rà là ń lò méjì nìkan ti bàjẹ́ ẹyọ kan láti lórí òkè dé gbogbo sùkúù òde báwo táyọ kan là ń lò ha tàǹsọ́mà ẹgbẹ́ àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn náà kan sàánú kan sílẹ̀ àná lọ́dún àmì náà. ìjọba náà ti ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí mo mọ̀ pé ohun tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù ẹ ṣáàjà ní ká ní ìfaradà ní tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù mo mọ̀ pé ọjọ́ kan gbogbo ọ̀nà Ògìjó mọ́ inú gbó bága lọ gbogbo bíi tí ọwọ́jà Ògùn state dé mọ̀ pé wọ́n á rántí very soon àròwọ̀ ìjọba ládùúgbò mi o. ládùúgbò mi ó bàjẹ́ tì. ó bàjẹ́ tì. ta ló pè. Jídé ọmọ Àwórì láti Òkè Gbódò. Jídé ọmọ Àwórì láti Òkè Gbódò. bẹ́ẹ̀ ni ẹ ṣe bàbá mi ṣe rí ọ̀rẹ́ tó ń fẹ́ dá síbẹ̀ ọ̀rọ̀ tí kángò sọ lẹ́ẹ̀kan lóòótọ́ ló ṣẹlẹ̀ sẹ́ni gbogbo àti ìtajà lẹ́gbẹ̀gbẹ̀ títì yẹn tó ń bọ̀ local government máa ń já tíkẹ́ẹ̀tì fún wọn. ọlá ìpè tèmi wà èmi tí a rọ̀ woman rights ní kò dùn nígbà kan nítorí pé mo gbé kalẹ̀ mo lọ bá wọn mo ní ẹ̀jọ̀ ibi tẹ́tí pàkẹ́ yìí àwọn olóògbé gbà fún yín wọn náà local government fún wọn náà já tíkẹ́ẹ̀tì fáwọn lójoojúmọ́ ṣé yẹ kó máa rí bẹ́ẹ̀ níbi lẹ́gbẹ̀ẹ́ títì ẹ lè sọ fún wọn pé ká ṣe ṣọ́ọ̀bù kékeré kan fún ọ̀tá tí mo máa tajà ẹ tún já tíkẹ́ẹ̀tì fún wọn torí bẹ́ẹ̀ ló jẹ́ kí n sọ pé lóòótọ́ náà kándọ̀ sọ yẹn kọ́lọ̀ ń ṣàánú wa o àdúgbò tí wàá dá o ẹ pé tó. ọ̀rọ̀ council ticket kò síbi tí ò sí council ticket kò sí ibi tí ò sí kò síbi tí wọ́n ti ń gbà á bẹ́ẹ̀ dé orí convert ni o walkway ni o gbogbo bẹ̀lẹ̀ ti máa ráwọn council tí wọ́n máa já tíkẹ́ẹ̀tì yẹn kò ń ṣe pé bóyá pé kìíní so ṣùgbọ́n tàbí pé òkè o ẹ lọ kọ́ ṣọ́ọ̀bù ṣé ìyá tó gba gbogbo handkerchief tó gbé dání àbí nose mask tó gbé dání tí ò wọ 5,000 naira ńlẹ́nu kó lọ gba ṣọ́ọ̀bù tí wọ́n fẹ́ gbọ́ náà èló ni wọ́n fẹ́ gba ṣọ́ọ̀bù ọ̀hún ẹ wo ẹ jẹ́ kí n gbà pé mò ń bọ̀ ládùúgbò mi o. ó bàjẹ́ tì. ó bàjẹ́ tì kí lórúkọ yín bọ́lá sí ń pè. yọ bí máa. èmi náà ni mi gángan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí. àkú ọdún akúyìdọ̀ ni wọ́n á ṣòfò ẹ̀. àmì ọlọ́run. orúkọ mi ni comrade adémọlá jikọ láti ìlú ìgbọ̀nsẹ̀. bàbá o. ẹ máa kọjọ́ mẹ́ta. ẹ kọjọ́ mẹ́ta o. ọdún yẹn àkókò tó wà lára. àmì ọlọ́run. 2022 ayọ̀ la máa fi wọnú ẹ̀. àmín. ibi iṣẹ́ tó ń gbà ò ní bàjẹ́. àmín o. ẹ kú ètò. bó o ní àdúgbò tí yín. tó ìlú wa dára ọ̀nà ni òṣèré rìn ọ̀nà tí Lagos State Government wọ́n ń ṣe fún wa wọ́n máa ti pátì láti bí oṣù mẹ́fà oṣù méje ń sìn wọ́n tẹ ìyà sí mọ́ rárá. wọ́n ti pátì. wọ́n pátì o. ọ̀nà bó nìyẹn ọ̀nà bó. ọ̀nà Ìgànkè ni. ọ̀nà Ìgànkè. bẹ́ẹ̀ ni láti Àgbọ̀ wá sí Ìgànkè. ẹ fi ọkàn balẹ̀ mo promise yín àwọn iṣẹ́ tí wọ́n kọ́ máa ṣe ní 2022 nìyẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run àti gbọ́ fèrèfèrè ń pa rẹ̀ wọ́n á bá yín ṣe. ẹlẹ́ẹ̀kejì
ẹlẹ́ẹ̀kejì ta ṣe rí ní agric sí ọ̀nà ṣàwò ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún bóyá bá wa rí àwọn chairman àwọn márúwá àtàwọn ọlọ́kadà yìí fún ara mi mo ti wá chairman àwọn lọ bí ẹ̀mejì tí mi ò rí àbí kò yẹn sìn ṣe rí bó ṣe máa ń park sí àárín ọ̀nà kò dá o tẹ bá dé ìṣàwò náà ní ìṣàwò níbi junction gbólóhùn yẹn wọ́n máa park sí àárín ọ̀nà mi àádìí ni màá fi rí mọ́tò máa ṣe mo máa hàn kó tó lè kọjá ìkó ṣẹlẹ̀ ní ẹ̀yìn táìmù kan ọlọ́run ló sọ pé ẹ̀mí ò lọ ń bẹ̀ àbúkò tó ẹ̀jọ̀ ẹ bá wa ké sí àwọn adarí wọn kó bá wa mójútó àwọn ọmọ wọn kó máa at least bó ṣe gbé pé ẹ̀gbẹ́ títì lọ́gbọ̀n mọ́ kó máa láì lára wọn dáadáa kó máa pàkà ara wọn sẹ́gbẹ̀ẹ́ àní ṣòfò. àmì ọlọ ẹ jẹ́ kí èmi náà kí n ṣe àfikún díẹ̀ lórí àwọn ọlọ́kadà ní agric tó fi dé ìṣàwò asọ́lọ̀ gbogbo àwọn junction yẹn káàkiri ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ní maya wọ́n máa ń pariwo ní gbogbo ìgbà ní maya the same thing bẹ́ẹ̀ dé sábó ń bẹ̀ yẹn náà ní Kòròdú gbogbo bíi tí ọlọ́kadà wà pátápátá ni ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀gá wọn ń bẹ̀ mo sábà pé kò sí páàkì kan tí ò lọ́gàá ń bẹ̀ ẹ mójútó wọn bírèkì mọ́tò kan fẹ́ẹ̀lì ní òní ń bẹ̀ yẹn ládùúgbò kan ń bẹ̀ ẹ bá rí bá ṣe bo ní mọ́tò yẹn kíni kọ ẹ kọkọkọ wọn èyí tí wọn bá lè ti bẹ̀rẹ̀ báyìí bí ìgbà tí ìta bá bu ẹ̀yìn ẹ máa ń pè ní ìta ẹ mọ ẹ̀yìn bí ìgbà tí ìta bá bu ẹ̀yìn ni wọn á bu nítọ̀ báyìí kò ti mọ ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀mí ò láàárọ̀ tẹ́mi bá a láàárọ̀ ni ẹni tó kú gan erégélé ó pọ̀ ọgbọ́n tí wọ́n kó ti ní sípíà ńlẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ò láàárọ̀ ẹni tí mọ́tò gbá lórí ọ̀kadà tẹ́sẹ̀ kan ṣé ń jọ́ tí ó bá kàn yẹn ṣé yọ̀ ìnáwó máa tó máa wà ókè ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀gá àwọn ọlọ́kadà onímárúwá onímọ́tò pàápàá jùlọ ọ̀kadà àti márúwá ní gbogbo àwọn junction wa káàkiri ẹ bá wa mójútó wọn dáńfó ti ń dínkù díẹ̀díẹ̀ báyìí àdúgbò fọlọ́ lórí yẹn dáńfó kò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ ń gbòdó báyìí ó ti ń dínkù ó níbi tí wọ́n pọ̀ sí báyìí ṣùgbọ́n márúwá àti ọ̀kadà ti ń bẹ ní pàápàá jùlọ ní Lagos state wa àtògùn state yìí ó ti pọ̀ ju mọ́tò lọ ẹ jọ̀ọ́ ẹ bá mójútó wọn ládùúgbò mi ìyẹn rèbété ọ̀kan tó rèé gbogbo ẹ̀yin agbófinró pátápátá ọ̀rọ̀ kàn yín báyìí o agbófinró ọ̀rọ̀ kàn yín o gbogbo bus stop to bus stop yìí nǹkan ọdún bẹ́ẹ̀ yóò bá gba nǹkan ọdún ẹja fi làákàyè ṣe o kẹ́ni ká máa fọ́ báyàn lára níbo ló ti ń bọ̀ fóònù ẹ̀dà ọ̀gá ọlọ́pàá ti sọ wípé tó jẹ́ ọ̀gá pátápátá pé kò sọ ọlọ́pàá tó ní agbára láti sọ pé mú fóònù ọwọ́ ẹ̀ wá kó máa lọ yẹ fóònù ẹ̀ wò ó ṣẹlẹ̀ ní sábó ń bẹ̀ yẹn o ó ṣẹlẹ̀ ní Tamaga ó ṣẹlẹ̀ ní rédíò bus stop kìí ṣe pé wọ́n ní o níta ń rí ni o ẹ máa wojú lẹ́kọ̀ọ̀kan o ẹ máa wojú o gbogbo ọmọ ọlọ́mọ tẹ́ ń gbọ́ ọ̀kadà lọ́wọ́ wọn Lagos ti ń gbé ọ̀kadà gbọ́dọ̀ ṣe mọ́ òótọ́ nìyà ṣé pété ní kọ́kadà ṣe mọ́ ṣe mọ́ ṣé bẹ̀rẹ̀ ṣe lọ mú wọn 10,500 naira owó wọlé àbí ẹ mọ ẹyin ẹnì kan fowó rẹ kún kó fi ra jẹrin wọn fowó ẹ kún ra jẹrin èmi sọ fún yín ni hello ládùúgbò mi o. ẹ káàárọ̀ o. ládùúgbò mi. ládùúgbò mi. ó bàjẹ́ tì. ẹgbẹ̀rún ẹ̀kọ́ àlàjọjú ẹ̀ná ṣọ̀pọ̀ o. àmì Ọlọ́run orúkọ yín bọ́lá ti ń pè wá. èmi ni ìyáàfin Olúbùkọ́lá láti Gbẹ̀rígbẹ̀. ìyáàfin Olúbùkọ́lá arábìnrin Olúbùkọ́lá mò ń gbọ́ yín láti Gbẹ̀rígbẹ̀. ẹjọ́ àdúgbò wa wọn ti bá wa ṣe wọn. ṣé ló ó ti rè bétí o ẹyẹ sí Gbẹ̀rígbẹ̀ ẹ má wọrí kóńgíró bá ń ṣe lórí rẹ̀ ẹyẹ sí Gbẹ̀rígbẹ̀ kóńgíró bá ń ṣe lórí ẹ̀ ìjọ mo wá sí àdúgbò èmi náà mo gbé nǹkan ju nǹkan lọ bí ẹlẹ́dẹ̀ bá gbọ́ gbé wèrè yẹn kó jà fẹ́ nìkan náà méjèèjì ó jura wọn lọ ẹ kó àwọn mọ́ra ọlọ́run kúkú rántí wa láwọn àdúgbò wa káàkiri ọlọ́run rántí wa hello ládùúgbò mi. ẹ káàárọ̀. ládùúgbò mi o. ó bá jẹ́ sí. nbọ́dá ti ń pè kí lórúkọ.
Àgbẹ̀dẹ láti transformer àgbẹ̀dẹ. láti transformer àgbẹ̀dẹ. ok orúkọ. Tọ́yìbù ló kọ. Tọ́yìbù ok láti àgbẹ̀dẹ transformer. ọjọ́ náà wà fún aláti ta ló ságbẹ̀dẹ kò dá ara yóò bàjẹ́ gan. láti ìtàlú ságbẹ̀dẹ. bẹ́ẹ̀ni. ó dàbọ̀ pé èmi náà mo mà àdúgbò yẹn díẹ̀. bẹ́ẹ̀ni kò gbogbo dá rárá gbogbo ọ̀rọ̀ yẹn ó ti bàjẹ́ tán gbogbo ẹ̀sìn rárá ẹ̀sìn kọ́ bá a fi ṣe. àábẹ̀ ọlọ́run àábẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó àábẹ̀ ìjọba ìkòròdú north lágbára ọlọ́run wọn arántí wà lágbẹ̀dẹ. àgbẹ̀dẹ transformer ẹ bá wọn ọlọ́kadà tó ń bẹ́ bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ o ẹ bá wọn sọ̀rọ̀ dáadáa o àwọn náà máa ń kọjá yé wọn o àníṣojú bá ń lọ láàrin yẹn ọ̀gá ọlọ́kadà tó wà ní àgbẹ̀dẹ transformer ẹ bá wọn ọmọ yín sọ̀rọ̀ kí ẹ máa fi ojú ọ̀nà sílẹ̀ àwọn tó dẹ̀ ń já tíkẹ́ẹ̀tì ń bẹ̀ náà ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn ń wọ̀ torí àwọn kan ń wò wọ́n o kọ́ máa di pé because ẹ mọ ọ̀rọ̀ àwọn agbófinró kò sí sáàsì ẹni tí táǹkọ̀bù ní táǹkọ̀bù kò sí sáàsì tí ò sí lọ́wọ́ wọn size by size ni béèyàn tínrín ó wà béèyàn tóbi ó wà ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn wọ̀ o tọ́ ẹ jẹ́ kí n gba ìpè yìí kó tó di pé àwọn sọ pé tó à ń sẹ́nu dédé síbi hello ládùúgbò mi lẹ́tọ̀ ó bàjẹ́ tì. ó bàjẹ́ tí ẹ wò ládùúgbò tí agility my twelve ló ti pè. orúkọ yín mà. èmi ni ìyáàfin Sakiratu Bashiru. Sakiratu. bẹ́ẹ̀ni ẹ wọ ọ̀nà wa yẹn títí wa yẹn da òsì kan tó ṣe. ṣáàdì bó lè sọ. àwọn tírélà kan máa ń pàṣẹ torí bíríìjì my twelve yẹn. ok ṣé my twelve lẹ ti ń pè wá báyìí. bẹ́ẹ̀ni sàràdìmìtì. à ń gbọ́ yín báyìí. àtọ̀tún àtòsì náà máa pàṣẹ àwọn tírélà wọn yẹn sí láti ìbẹ̀rẹ̀ títí dópin tó bá máa tó bí ọdún mélòó bíríìjì yẹn máa kò ní lágbára mọ́. wọ́n ti ń pàṣẹ orí bíríìjì yẹn padà. bẹ́ẹ̀ni àtọ̀tún àtòsì ni. ok wọ́n máa pàṣẹ ẹ̀dùgbẹ́ni tó bá jẹ́ pé ọ̀nà agilisi yẹn jẹ́ títí tó bízì ní ó dọ̀ tó máa dálẹ̀ ẹ̀dọ̀ kò ní kéré. ìkejì àwọn nẹ́tà àmọ̀ kọ́ta ṣe fún ọ ládùúgbò yìí ní inú 24 hours a day 1 hour la máa fi ń lò náà 2 hours. 1 hour lẹ́yìn fi ń lò náà. 1 hour 2 hours ìfẹ́dìdẹ̀ ló pọ̀ síbẹ̀ kábà ní bóyá wọn kì í sanwó náà tó bá sọ fún wa láago kan lọ́sàn-án tó bá mú lọ láago 2:00 ó tún di jọ́ kejì. kí wọn tó mú dé. a lè gbé bẹ́ẹ̀ sí kíjàmù. prepaid ti pọ̀ nbẹ̀ yẹn sọ wọn lè rí owó à ń jáná gbà mọ́ so n tó ń fa ti bẹ́ẹ̀ nìyẹn ọlọ́run á kó sí wọn nú ibi ẹ bá ti ti prepaid bá ti pọ̀ ní ìṣe náà. àjẹsẹ̀bí náà ládùúgbò mi o. tọ ẹ ṣe gan ni. ọdún ayọ̀ la máa ṣe o. àmì ọlọ́run ẹ ṣeun gan ni. ẹ ṣe wọ́n ní wọn fáwọn iná ládùúgbò pé prepaid ló pọ̀ nbẹ bí prepaid bá ti pọ̀ sẹ́ńjì ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lè máa wọlé mbẹ́ so àbí sọdí sẹ́ńjì wẹ́rẹ́wẹ́rẹ́ lè máa wọlé so wọn ò ní fẹ́ fi bẹ́ẹ̀ ní tírẹ́sì sádùúgbò yẹn lọ títí ṣùgbọ́n àmọ́ bẹ̀ wọ́n náà ni pé kí wọn náà rántí ipò tẹ́ wà lẹ́nu wọn ò kú bẹ́ẹ̀ njọ́ kan bí wọn ò kú mbẹ́ bí wọn ò kú mbẹ́ tipátipá ńgbà ọjọ́ orí tó bá sọ pé tó retirement age ti dé o wọn á lọ fẹ̀yìntì bó o ti fẹ̀yìntì fún rẹ wọn á dé fẹ̀yìntì tipátipá ṣé mo lóore fẹ́ láti gbàgbé kan sí i tọ́ ó yá ládùúgbò mi o ládùúgbò mi ó bàjẹ́ tì tọ́ òrèbètè ẹ jẹ́ kí n ṣe léyìí kí n máa fi ṣe lọ ẹ jọ gẹ́gẹ́ bá ṣe sọ ẹ̀yin ọlọ́kadà ẹ maintain kálíbà sustain ẹ já maintain kálí sustain gbogbo bá ṣe ń pàtó ojú títí káàkiri yìí kò ń ṣe ara rẹ̀ adẹ́tọ́ sọ fún wa pé àsìkò ọdún la wà yìí ẹni tó bá fẹ́ wọ mọ́tò ẹ lọ sínú gáràjì kẹ lọ wọ mọ́tò tí wọ́n tún dénú gáràjì ọ̀gán kẹ ẹ tún wọlé dáadáa àwọn gáràjì kan ń bẹ ní ìsinmi wọ́n ń pè ní urgent ní emergency garage ó wà káàkiri bí wọ́n ṣe gbé sìgá tíjọba lọ́wọ́ sí bí wọ́n ṣe gbé lọ́wọ́ rè Ìbàdàn wo ṣé orí wọn lọ ń tiẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run emergency garage tẹ bá ti rí tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ wọlé dáadáa kẹ ẹ tó wọ̀ ọ́ tí wọn bá ti máa béèrè pé kí lórúkọ yín níbo lẹ ti ń lọ bọ gáràjì kí lórúkọ rẹ̀ tí wọn ò fún yín níwèé pé kẹ kọrúkọ ara yín sílẹ̀ ẹ jẹ́ àfúrá ń bẹ̀ o ọdún ayọ̀ láṣẹ ọ̀la ní ọdún kérésìmesì káàkiri gbogbo àgbáláyé tó mo kí wa pé a kú palẹ̀mọ́ ọdún
ọdún ayọ̀ ló jẹ́ fún wa àwa tá a ṣe léyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè pátúndọ̀ tó ń bọ̀ àtúnyọ̀ mọ̀ gbọ́dọ̀ àbáyé náà ni láṣẹ Elédùmarè gbogbo ohun tí èèyàn fi ṣe ọdún pátá bó bá ṣe wá ẹni ká ṣe gbà á lọ́dún yìí kì í ṣe tipátipá ẹjẹ́ àrònú dáadáa ká ní àròjinlẹ̀ ọmọ bẹ́ẹ̀ ńlé mi ò rásọ ọmọ mi ò ra bàtà ọmọ mi ìyẹn lọ́wọ́ ní kò fẹ́ sí wà o rárá o Ọlọ́run tó ń ṣe ó sì wà ń bẹ̀ gbogbo àwọn nǹkan kò yẹ kó jẹ́ pé àsìkò láṣẹ mọ́ sáré ẹ̀ a ti mọ̀ pé kérésì ń bọ̀ láti bẹ̀rẹ̀ ọdún wá kí ló jẹ́ ká ti máa pèpè àwọn nǹkan yìí sílẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ ọ̀dọ̀ àwọn adé tán ìgbàlọ́jà ó wà kún bíbà mo máa ń wò ń gbà mí pé ṣé àwọn nǹkan wọ̀nyí ṣé kò ṣeé ṣe lẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ṣe pé ńgbà tó bá kọ́la láṣẹ máa lọ bá ti lọ ọgbọ̀dọ̀ mọ́ parí aṣọ ọmọ mi o ẹ jọ nítorí Ọlọ́run mo gbà ládùúrà pé ọdún ayọ̀ oní gbogbo wa láṣẹ ẹ jẹ́ aṣọ́ra fún iná ẹ jẹ́ aṣọ́ra fún náà gbogbo àtàwọn máa ń dáná sẹ́gbẹ̀gbẹ̀ títí káàkiri ẹ jẹ́ aṣọ́ra fún náà a nílì jù báyìí lọ lónìí lórí ètò Ládùúgbò mi fún ti